Only Jesus TV. ẹni tó bá lóun ṣe islam ma tó yapa sáwọn mùsùlùmí wọ́n pa ni o lọ́ngbọ́n yẹn o ayé o sí nínú islam pé mi ń ṣe islam ma ìgbà tí wọn ò lo ṣẹ̀ríà náà lẹ́ẹ̀mọ́ gbọ́ àwọn oríṣiríṣi ẹnìkan ti gba islam ńgbọ́ ya òfin lẹ̀ wọ́n ní kí ló dé ó ní bàbá òun ló ní kó o ṣe islam bàbá òun tún yọ sọ́n lójú oorun ó ní kó o fi lẹ̀. lábẹ́ òfin ti ṣẹ̀ríà wọn kì í fi tipátipá mú yàn di mùsùlùmí àbí èèyàn wò lẹ́rí tá a mú ní tipátipá la ikraha fi ddin a kì í jẹ ní pàṣẹsì àní mọ tipátipá pé àfi kò di mùsùlùmí àmọ́ tó bá ti di mùsùlùmí ayò sí pé o lè fi islam sílẹ̀ kájọ yé wa yàtọ̀ wà láàrin kó tó di mùsùlùmí àti lẹ́yìn ìgbà tí o bá di mùsùlùmí torí nínú òfin tí wọn náà ti gbà ní pé njọ́ tó o bá ti lóò ṣe islam ma wọn pa ọ́ gbogbo ẹni tí wọn di mùsùlùmí ẹ fi yé bẹ́ẹ̀ o nínú òfin tó gbà lónìí o ní pé o ní fẹ̀sìn sílẹ̀ nítorí pé njọ́ tó o bá ti fi sílẹ̀ ìdájọ́ rẹ̀ ni pé wọ́n pa ọ́. anabi sallallahu alayhi wa sallam nínú hadith abdullahi bin abbas radiyallahu anhuma eléyìí imaamu bukhari àtàwọn mi gbé jáde anabi ni man baddala dinahu faqtuluhu ẹnikẹ́ni tó bá ti pa islam rẹ̀ dàtọ́ lóhùn sí ma ẹ pa òfin allah ayò sí láti sọ pé mo rí pé ò pé mi mo ti filẹ̀ bí ọba pé wọn náà ò pé pé kọ́ wà láyé wọ́n pa ọ ni òfin. ṣé ẹ ti rí nsìn pé irọ́ ló máa ń pẹ́ irọ́ ńgbà mi ó máa ń pẹ́ bọ̀ òótọ́ kò sí bẹ́ẹ̀ ṣe lè yí òótọ́ pé kíní ìpè báyìí ni ó máa padà hàn pé òótọ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àdìs àtàyà àlùkùránì mo ti mú wá láti fi ṣẹ̀rí pé ẹni tó bá fi ìsìlámù lẹ̀ ó tọ́ sí pé kán pa ṣùgbọ́n gbogbo nǹkan táwọn mùsùlùmí yẹn ń sọ láti bí ọdún bíi mélòó ń gbà yẹn òun ni wípé irọ́ ni à ń parọ́ mẹ́sìn àwọn ní ẹ̀sìn àwọn sọ bẹ́ẹ̀ in fact mo rí àwọn kírísítẹ́nì mi gbà yẹn gan tó máa sọ pé ṣe là misinterpret ìwé àwọn mùsùlùmí náà a ti gbọ́ lẹ́nu àfáyìnsìn tó ń sọ wípé ẹni tó bá fi ìsìlámù lẹ̀ pé pa ló yẹ kán pa in fact ọjọ́ tó bá fẹ́ wọnú ẹ̀ gan lọ́kọ́ ti máa sọ pé bó ṣe ń wọ yìí o òfin tó gbà lẹ́yìn ni pé tó bá ti filẹ̀ kán pa ẹ́ so mo wá expect kí àwọn tó ń pè wá ló purọ́ ń gbà ẹ́ sìn kọ́ tó wá jáde kọ́ wá refute nǹkan tí bàbá yìí sọ wípé irọ́ lòun náà pa ẹ̀yin èèyàn wa mo sọ fún yín pé ẹgbẹ́ òkùnkùn òun nìkan tí wọ́n ń pè ní ẹ̀sìn Islam ẹ kúrò nínú ẹ̀ kẹ́ bá lè rí iyè nínú Kristi Jésù àsìkò yìí dẹ̀ lẹ lè kúrò. mo ń bọ̀ èmi náà ń bọ̀ wá sọ sí bàbá takú ti Jésù àwọn náà ti dá sí o wá sí tí àáfàá yìí ṣe tó gún gọ́gọ́ jáde bí àgbàdo láti inú ihò jáde wípé no going back tó bá ti wọ̀ ọ́ ẹ̀sìn Islam béèrè kó tó wọ̀ ni torí tó bá wọ̀ tó bá tún jáde padà ikú ni ò kì í ṣàrùn ẹ jẹ́ gbọ́ ohun tí bàbá takú Jésù sọ mò ń bọ̀ ná. ìwọ mo fẹ́ bá sọ̀rọ̀ ìwọ brother and sister in Islam wọ́n ń bá Islam jẹ́ ní ẹ̀sìn àlàáfíà ní wọ́n ń tú Kùránì ní tukutu ní ẹ̀sìn àlàáfíà ní gbọ́ ohun tí àwọn bàbá yín àwọn ṣèkì yín àwọn ìmáàmù yín inú mi dùn farabalẹ̀ gbọ́ ẹ̀kọ́ yìí dáadáa o bàbá yìí ó yànnà náà nígbà tí kò sí òfin sàríà tí wọ́n gbà wọ́n láàyè òfin sàríà lórí ọ̀fẹ́ ló fi ń jáde kúrò ní Islam tí òfin sàríà bá fi lè tó àwọn lọ́wọ́ kò sí ní tó ń jẹ́ bẹ́ẹ̀ ó jáde wọ́n á pa ẹni mú yẹn dání báyẹn ìdí tá a fi sọ pé say no to sàríà law ní Yorùbá èkejì wọn kì í fi ipá mú yàn sí ẹ̀sìn mùsùlùmí fine òtítọ́ ni o bàbá yẹn ò kúrò o bọ̀ báwo ni wọ́n ṣe ń tìyàn wọnú ẹ̀sìn mùsùlùmí ẹ̀tàn irọ́ èké àbòsí ó ti wá wọbẹ̀ tán wọ́n fipá mú ẹ wọ́n tàn ẹ́ ni mo fẹ́ fi ẹsẹ̀ Kùránì kan hàn ẹ́ mo fẹ́ kí àwọn tó bá túmọ̀ àtú kó bá mi tú ju bí wọ́n ṣe kọ́ síbi Kùránì ẹ lọ mo fẹ́ sáré fi hàn ẹ́ ẹsẹ̀ Kùránì náà ni mo gbé sókè yìí Quran 354 Quran 354 bóyá kí n bóde ẹ̀ dáadáa kẹ́rì Quran 354 kí ni mo fẹ́ lò ń bẹ̀ Allah the best deceiver Quran 354 Allah
the best deceiver. Mi ò mọ bá a ṣe lè tú ní Yorùbá. Kùránì a ní Allah fúnra ẹ̀ ló kọ ló sọ̀kalẹ̀ gbà fún ànábì Muhammad. Ẹni kọ ìwé fúnra ara rẹ̀ sì pe ara ẹ̀ ní ẹlẹ́tàn, alábòsí tó ga jù, tó dára jù láyé, ẹlẹ́tàn tó dá, the best deceiver. Best deceiver. Mi ò mọ̀ bóyá tún lè tú dáadáa ju bí èmi ṣe rí tí mo ṣe rò lọ. Quran 3:54 kìí ṣàdìs o. Now àwọn ẹ̀tàn wọn là ń mú wá síwájú yín láti ẹjọ́ yìí tí wọ́n ń ṣépè, tí wọ́n ń bèébú. Ẹ̀tàn ni o. Ìgbà táwọn ẹbí wà ń bì kan, igi dìde ó wá pàdé rẹ̀. Ẹ̀tàn ni o. Oríṣiríṣi nǹkan orúkọ ni wọ́n pe ànábì. Ọba ìlékè ọlá, ìlékè ọlá, àwọ̀tẹ́lẹ̀ ọrọ̀, akẹ́yìndé gbẹ̀gbọ́n. Ó béèrè pé ta ni táyé rẹ̀. Adéwálé bàbá Fátímà, Adéwálé ọmọ ọba tìbó, tọ̀ṣun, tọ̀yọ́ àbí tìlú wo. Ẹ̀tàn ni wọ́n fi fà ẹ́ wọnú ẹ̀. Tó bá ti wá wọnú ẹ̀ tán, bó ṣe wà nú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ èyí tó ń gbọ́ mi, òfin sàríà ò tí ì mú ọ nílẹ̀ Yorùbá. Tó bá ti rí pé kò ní pè ẹ́ pẹ̀lú gbogbo àṣírí tó ti tú sẹ́yìn, jáde láyọ̀ àtàlàáfíà. Bí sàríà, torí wọn àdákẹ́ lórí sàríà lọ yẹn, wọ́n sì ń jà fitafita lé lórí. Tọ́wọ́ wọn bá fi lè bá lẹ́ni, ẹni bá kú ònú mùsùlùmí lọ́la, wọn á wà kàn wọ́n á pa, òfin dẹ̀ máa back wọn up. Torí náà mo rò ẹ́ mo bẹ̀, my dear brother, my dear brethren, a Muslim, ẹ̀yin àǹtí mi àti brọ́dà mi ní ìlànà mùsùlùmí, ẹ̀yin ìsìlámù tòótọ́. So ti gbọ́rọ̀ lẹ́nu àfa wa. Now kò ní pé Islam kò wà láyé tó bá ti fi Islam lẹ̀. But ẹ̀yin tí iye yín ti tẹ́ ti filẹ̀ ẹ̀yin free báyìí o, toró fi sàríà kankan òde yín. Wọ́n fi pa mú ẹ láti wọ̀, ṣùgbọ́n ẹ̀tàn, èké, àbòsí òní wọn ò fi tàn ẹ́ wọbẹ̀. Ẹ̀sìn àlàáfíà ló ń sọ̀rọ̀ wípé ẹ̀sìn wa ní ká pa ni, àdìtì kan ní ká pa ni, ànábì Muhammad ní ká pa ni. Ẹ̀sìn àlàáfíà. Tó ire o, ẹ bá mi pín. Díẹ̀díẹ̀ làṣírí yìí ọmọ tú, bóyá iyì rẹ̀ lè sí, ṣùgbọ́n ẹni tó jẹ́ wípé yóò padà jìyà láyé, yóò tún wọná lọ́run, gbogbo ohun tá à ń sọ yóò ní nítumọ̀ sí. Yóò dára fún wa. God bless you all in the mighty name of Jesus Christ. Gbogbo ẹ̀yin tí ẹ bá wo fídíò yìí, ẹ já máa sọ pé no to Sharia law sí comment section. No to Sharia law in comment section. Àwa mẹ́rin la rántí ní 2 days ago, àbí kí sọ pé lọ́jọ́ Thursday, àárọ̀ Thursday, mo drop fídíò kan tí mo ti mú ẹ̀rí wá reason tí àwọn mùsùlùmí ṣe ń dìmáàndì fún Sharia law ní Nàìjíríà àti ní gbogbo ilẹ̀ Yorùbá, tí mo dẹ̀ lọ mú nǹkan tí constitution wa sọ jáde àti bí constitution wa bó ṣe fi ààyè gbà wá láti ṣe ẹ̀sìn tó bá wù wá àti láti fi ẹ̀sìn kan sílẹ̀ bọ́ sí èmi àbí láti ṣe nǹkan tá a bá gbàgbọ́ nínú ẹ̀. Tí mo dẹ̀ mú ẹ̀rí wá wípé reason táwọn mùsùlùmí ṣe ń sọ wípé Sharia làwọn ń fẹ́, òun ni wípé Sharia yẹn òun ò fi ààyè gbà kéèyàn ṣe ẹ̀sìn tó bá wù. Ẹ rí pé mo mí kanlẹ̀ fún àwọn wo àánú àwọn tó wà ní àwọn ìpínlẹ̀ tí òfin Sharia tó ti fi ẹsẹ̀ múlẹ̀ tàbí àwọn orílẹ̀-èdè tí òfin Sharia tó ti ń ṣiṣẹ́, àwọn ni mo mí kanlẹ̀ fún. Àánú wọn ló ṣe mí, àánú wọn ṣe mí. Ẹ wo lórílẹ̀-èdè Nàìjíríà yìí sí àwọn ìpínlẹ̀ kan wà, bóyá Ṣàǹfàrà, bóyá Kánò tí òfin Sharia tó ti ń ṣiṣẹ́. Àwọn mùsùlùmí tó wà bẹ́ẹ̀ sí wọn ò lè jáde mọ́, tí wọ́n bá jáde wọ́n máa pa wọ́n ni o.
gẹ́gẹ́ bí ó ṣe wà ní ìlànà ẹ̀sìn wọn nínú ìwé òfin wọn kùránì, wọ́n máa parọ́ ẹni bẹ́ẹ̀ ni o. So ó ti di ìso inú ẹ̀kú àmúmọ́ra ni, bó o jáde wọ́n pa ọ́, tó bá dẹ̀ wà ń bẹ̀ náà tí tó fi kú náà kò sí gbàlà fún ọ. ẹ rí pé ó ní agbára báyìí ó gbẹnu tán. ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ṣì wà ní ilẹ̀ Yorùbá tẹ́ jẹ́ mùsùlùmí tó àǹfààní lélẹ̀ fún yín kó tó di pé ọdún náà àwo gba kí òfin ṣàríà kó fẹsẹ̀ múlẹ̀ nílẹ̀ Yorùbá. wọ́n náà tí o bá gbà pẹ̀lú mi, say no to Sharia law. ṣùgbọ́n eventually ìwọ mùsùlùmí àkókò ṣì wà fún ẹ báyìí o. kó má lọ finá sórí òrùlé sùn. tó bá lọ wáyé tó fi Sharia bá lọ wáyé tó sì jẹ́ mùsùlùmí tó wá pé létà wá fẹ́ padà jáde, kò sáǹfààní fún ọmọ wọn pa ọ́ ni o. so ó sì ní àǹfààní báyìí o, kó tó di pé ó pẹ́ jù. so gbogbo àtàdìjọ wo fídíò yìí, ẹ̀yin náà ẹ dá sí ibẹ̀ bá ṣe rí sí. ẹ̀yin mùsùlùmí náà tẹ́ jẹ́ pé ẹ̀ sí ní ìdí àbùsí tẹ́ mú tọ́, ẹ̀yin náà ẹ dá sí o. ọ̀rọ̀ ebú kọ́ ọ̀rọ̀ èpè kọ́ o, àjọ ń fi ọ̀rọ̀ yíra wa ni o. ohun tí Kùránì sọ òun náà làwọn àfáà sọ, wọ́n sọ síta yìí o. so kò sí pé bóyá ẹnìkan ń ba ẹ̀sìn Islam jẹ́ o. tó ẹ ṣeun, ẹ like, comment, kẹ̀dẹ̀ bá wa share. láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.